بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله. Adáwọ̀pẹ́ fún Ọlọ́run ọba tí ó ṣe wá ní mùsùlùmí, ọba tí ó tún kádàrá nínú ọlá ńlá rẹ̀ tó tún ní kí a tún wà láyé lénìí. Ọba yìí náà ni ọba tí a máa dúpẹ́ fún, nítorí kò sí ẹlòmíì tó lè ṣe oore fún ni tó ju Ọlọ́run ọba yìí lọ. Orúkọ ọba náà tá à ń pè yìí òun náà ni ó ń jẹ́ Allah. Ọlọ́run ọba yìí lọ́ba tó ṣe yí pé ó dá sánmà, bó ṣe wá dá sánmà yìí bàbá wò lọ kò mọ̀ sópò tó mú dúró. Ọlọ́run ọba yìí ó tẹ́lẹ̀ lọ fún wa, ó ní ká máa rìn ká máa wájẹ ẹ̀mú níbẹ̀. Bílẹ̀ ìṣe wá mú bó ṣe wá fẹ̀ tó ẹ̀rọ Ọlọ́run ọba a ti ń rìn lórí ilẹ̀ yìí, bá a ṣe ń rìn tó ń bẹ̀ ilẹ̀ yóò mọ̀ jì mọ́ wa lẹ́sẹ̀. Allahu Akbar. Ẹ ti wá wo nínú iṣẹ́ Ọlọ́run ọba, ẹ wà tẹ́lẹsẹ̀ wa bó ti wà, bí a ṣe wà lẹ́nìkálùkù wa ká wà tẹ́lẹsẹ̀ wa dáadáa. Ọlọ́run ṣe àwọn àmì kan síbi àtẹ́lẹsẹ̀ wa náà, títóbi Ọlọ́run ọba wà níbi àtẹ́lẹsẹ̀ wa o. Ẹ wù nǹkan, bí èèyàn bá jẹ́ ẹni tó ṣe yí pé ó lẹ́sẹ̀, àtẹ́lẹsẹ̀ ó wá máa fi ń rìn kò wá ní bàtà. Tó bá ń fi àtẹ́lẹsẹ̀ yìí tó fi ń rìn tí ò lo bàtà, Ọlọ́run ọba àlékè ọlá kò ní jẹ́ kí àtẹ́lẹsẹ̀ yìí kó dẹ̀ ya mọ́ lẹ́sẹ̀. Kàkà kátẹ́lẹsẹ̀ yìí kó ya yóò ṣe kí ni, yóò mọ nípọn sí ni. Gbogbo ń táwọn èèyàn wá ṣe pátápátá ló wá lábùkù. Gbogbo ń tọ́lọ́run bá ṣe wò lábùkù. Ẹ wà àtẹ́lẹsẹ̀ wa tí mo fi ṣe àpèjúwe fún wa lénìí. Òun kò sábùkù kankan bẹ́ẹ̀, àmọ́ èèyàn já wá wo àwọn nǹkan táwọn èèyàn gangan fúnra wa tá à ń ṣe. Oríṣiríṣi bàtà olóníkálukú wa ó là ń rà. Èmi wà kókó kàlára, èmi wà ṣú lẹ́lòmí ó rà, ẹlòmí slippers ni, ẹlòmí ò lọ lé shoemaker pé ẹjọ́ ẹ bá mi build bàtà kan yìí tó ṣe pé kò ní tètè jẹ. Ṣé wàá rí bàtà yìí tá a bá wà rà tán tá a bá ń lò tá ń wọ̀ lójoojúmọ́, wallahi yóò padà jẹ́ ẹjọ́ kan ni. Kò sírù nǹkan tán lè lò tán lè fi ṣe, yóò padà sì jẹ díẹ̀ náà ni. Bàbá wa ń lò lọ tá ń lò lọ yóò jẹ ni. Àmọ́ ìwájú àwọn tọ́lọ́wọ́ bá ṣe àtẹ́lẹsẹ̀ wa yìí ó fẹ́lẹ́, kódà ní fífẹ́lẹ́ rẹ̀ gan pípọn tí àwọn tí wọ́n fi ṣe bàtà yìí yóò wúwo ju tọ́fẹ́ tí Ọlọ́run fi ṣe àtẹ́lẹsẹ̀ lọ. Àmọ́ àtẹ́lẹsẹ̀ kéèyàn máa fi rìn láti ní dọ̀la, wallahi àtẹ́lẹsẹ̀ yẹn ò ní yá, kàkà kó yá yóò máa nípọn sí ni. Gbogbo tọ́lọ́wọ́ bá ṣe fún wa pátá pérépéré ni o. Ẹ̀jẹ̀ ajé ẹrú tí ó mọ̀ dúpẹ́ fún Ọlọ́run ọba. Láti lè wọnú ntí a fẹ́ fi bára sọ̀rọ̀ lénìí, a kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú àyọké nínú Al-Qur'an. Kí n tó wá sọ ntá fi bára sọ̀rọ̀ lénìí, lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ wa tí ẹ̀ ń wò wá ẹ mọ̀ wò yí pé talẹ́ni tí ń bá wa sọ̀rọ̀ yìí pẹ̀lú ògo Ọlọ́run ọba. Nígbà tí àwọn ẹlẹ́hà Maryam tí wọ́n bá ti ka Al-Qur'an fún wa tán, màá ṣàlàyé bẹ́ẹ̀ mi náà ṣe jẹ́, màá wá sọ kókó ntí ó mú wa jókòó lénìí. Kọ́lọ́ndàkùn gbogbo tá à ń ṣe síwájú Ọlọ́run ọba, kọ́lọ́ndàkùn kó jẹ́ abalẹ̀ èrè lọ́dọ̀ rẹ̀. Ẹlẹ́hà Maryam ẹ ka Al-Qur'an ẹ kà fún wa. Bismillah. عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا وأنزلنا
نخرج به أرضا ونباتا وجنات الألفافا إن يوم الفصل كان ميقاتا يوم ينفخ في الصور فتكون أفواجا. الحمد لله رب العالمين اللهم ارحمنا بالقرآن. Ọlọ́run dákun wá kẹwa bó ti ṣe kí alukur'an. Ọlọ́run bá kí alukur'an púpọ̀. Kò sí ilé ayé, kò síbi kan ilé ayé tí wọ́n ní ti ka alukur'an. Adápẹ́ fún Ọlọ́run ọba. Ẹ̀rí Qur'an tí wọ́n kà fún wa yìí. Òun náà ni Ọlọ́run ọba ní law anzalna hadha al-Qur'an ala jabalin la ra'aytahu khashi'an mutasaddian min khashyatillah. Ọlọ́run ọba aleke ọlá ní law anzalna hadha al-Qur'an. Ọlọ́run ní wà al-Qur'an yìí èyí tí ẹlẹ́hà wa Maryam taka fún wa tán sìn. Ọlọ́run ní al-Qur'an law anzalna hadha al-Qur'an ala jabal. Tẹ́ bá gbé al-Qur'an yìí tẹ́ bá gbé sórí òkè tó nípọn. Law anzalna hadha al-Qur'an ala jabal. Ìtumọ̀ òkè tó nípọn yìí òun náà ni èyíkéyìí ìṣòro téèyàn lè ní láyé yìí. Wallahi mo fi ń dá yín lójú pé kò sí ìṣòro kan téèyàn lè ní láyé yìí. Wallahi al-Qur'an ló sọ̀bù ẹ̀. Kò wá síwé kan láyé yìí tó lè sọ́ọ̀bù problem èèyàn bí al-Qur'an. Wallahi Ọlọ́run ló sọ náà al-Qur'an síbẹ̀. Ọlọ́run ní kò sí bí nǹkan ṣe lè lágbára tó, kò sí bí wàhálà ṣe lè bá yàn, kò sí ìdààmú tó lè mú yàn láyé yìí kọ́ta pọ̀ níwájú ni kó pọ̀ lẹ́yìn ni. Wallahi Ọlọ́run ní law anzalna hadha al-Qur'an ala jabal. Ọlọ́run ní tẹ́ bá gbé al-Qur'an yìí tẹ́ bá gbé sí orí pọ́blẹ́mù náà tẹ́ ká sí Ọlọ́run ní la ra'aytahu ẹ wà rí ìṣòro náà la ra'aytahu khashi'an mutasaddian min khashyatillah. Ẹ̀rù mọ̀ bá yóò mọ̀ gbọ̀n jìjìjì títí tí ó fi fọ́ká nítorí kíni nítorí ìpayà Ọlọ́run ọba nítorí ọ̀rọ̀ Ọlọ́run ọba tó wà ní al-Qur'an. Abẹ́ Ọlọ́run ọba ìtí wọ́n kà fún wa ní al-Qur'an yìí kọ́lọ́ ń dákun gbogbo ìṣòro wa gbogbo tó ṣe ipò ń wà lọ́kàn wa tó ṣe pà ń bọ́ Ọlọ́run ọba sọ tá a béèyàn kankan sọ Ọlọ́run dákun jọ wá bá wa mú ìṣòro wa bá wa mú ìwọ Ọlọ́run ọba wá bá wa mú ìṣòro wa kó ìwọ Ọlọ́run ọba ìwọ Ọlọ́run ọba ìwọ lọ́ba tí máa ń ṣoore fẹ́ dá tí ò ní wá tún máa béèrè pé kíní kan tí ò máa ṣeré gún ìwọ Ọlọ́run dákun jọ wá sí dáadáa gbèsè ayé wa. Pẹ̀lú ògo Ọlọ́run ọba ní alẹ́ yìí láì ní gbára wa lásìkò èyí tí èmi tí mò ń bá yín sọ̀rọ̀ èmi náà ni orúkọ mi jẹ́ Abdullah ọmọ Alhaji Abdul Wahab. Mo jẹ́ àbúrò àfà tí wọ́n máa ń ṣe tahajud fún wa tí wọ́n sì máa ń bá wa sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà. Abẹ́ Ọlọ́run ọba kọ́lọ́ ń dákun gbogbo gbìyànjú wọn lórí wa Ọlọ́run ń dákun jọ mọ̀jì kó pin ìwọ Ọlọ́run ọba ìwọ Ọlọ́run dákun gbígbàdúà tó ti wá ń fi sínú ètò yìí ìwọ Ọlọ́run dákun jọ mọ́kàwọ́ rẹ̀ dúró ìwọ Ọlọ́run ọba. Àwọn èèyàn tó ṣe pé wọ́n wá wọ inú ètò kan àbí wọ́n wọ inú ìjọ kan àbí wọ́n wọ inú mọ̀lẹ́bí kan tó ṣe pé èṣù èèyàn ni wọ́n tí wọ́n wá dàrú ìwọ Ọlọ́run dákun jọ mọ̀ràn sí wa ìwọ Ọlọ́run ọba ìwọ Ọlọ́run dákun jọ mọ̀ràn sí wa Ọlọ́run ọba. Oore tó wá ṣe pé a ti wá ń tọrọ ìwọ Ọlọ́run dákun jọ wọ́n lọ́ba tí máa ń yára sí orí ìwọ Ọlọ́run dákun jọ wá ṣe fún Ọlọ́run ọba. ولا بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. ẹ̀rí pé Suratul Fatiha mọ́kà gbogbo wa náà ni tá a bá ti jẹ́ mùsùlùmí la gbọ́dọ̀ mọ̀ Fatiha. Lórúkọ míì tí Suratul Fatiha ń jẹ́ wọ́n ń pè ní Suratu Shifa súrà kan èyí tó ṣe pé Ọlọ́run fi ń ṣe ìwòsàn fún gbogbo nǹkan. Abẹ́ Ọlọ́run ọba kọ́lọ́ ń dákun kọ́lọ́ ń ṣe ìwòsàn fún wa. Ní alẹ́ yìí pẹ̀lú ògo Ọlọ́run ọba èyí tí ó máa jẹ́ ìbánisọ̀rọ̀ òun náà ni ń tà pè ní wasful janna wa awsafu ahliha. Òun náà ni ìròyìn aljanna àti àwọn iṣẹ́ téèyàn ó ṣe àtàwọn ìròyìn téèyàn ó máa gbọ́ pé ìròyìn báyìí ẹ̀ ń bá ṣe lé àlùjánnà ní wọ̀. Àwa máa kà fún wa díẹ̀díẹ̀ lóòótọ́ a lè parí ẹ̀ lálẹ́ yìí
àmọ́ ibi tá a bá rí ta kàdé lálẹ́ yìí náà pẹ̀lú ògo Ọlọ́run ọba kọ́lọ́n dákun kó fi ṣàǹfààní fún wa. àlìjẹ́nnà gbogbo ala máa ń pariwo àlìjẹ́nnà gbogbo ala máa ń pariwo àlìjẹ́nnà. àlìjẹ́nnà dùn pé lẹ́nu wàláì àwọn ìròyìn kan wà tí mo kà fún wa lálẹ́ yìí tó ṣe pé ẹnikẹ́ni tó bá ń ṣerú ẹ̀ tí mo mọ̀ pé gbogbo àwa tá à ń gbọ́ wa yìí náà a ṣetán láti wo àlìjẹ́nnà a ṣetán láti ṣerú iṣẹ́ náà kọ́lọ́n dákun kó káwa mẹ́ni tó wà àlìjẹ́nnà mo wà torí pé àwa wà àlìjẹ́nnà ìkó wa fìyà jẹ wá wọ Ọlọ́run ọba jẹ́ ajayé láyé ká ṣe ẹ̀sìn láyé ká mọ́ ṣẹ̀sìn lọ́run wọ Ọlọ́run ọba ká ṣẹ̀sìn láyé ká wá jọrọ̀ náà lọ́run wọ Ọlọ́run ọba ẹ̀rí àlìjẹ́nnà ilé kan ni tí Ọlọ́run ọba tó ti kọ́ fún gbogbo ẹni tó bá gbọ́ Ọlọ́run ọba gbọ́ gbogbo ẹni tó bá gbà gbọ́ pátá lọ́lọ́run ọba fẹ́ fi sí àlìjẹ́nnà yìí Ọlọ́run ọba ọba alékeọlá ó jẹ́ ká mọ̀ wípé àlìjẹ́nnà tá à ń sọ yìí Ọlọ́run ọba ò pèsè àlìjẹ́nnà lẹ́fẹ̀ẹ́ nìkankan àfẹni tó bá mọ Ọlọ́run ọba lọ́kan ṣoṣo ẹni tó mọ Ọlọ́run ọba lọ́kan ṣoṣo tí sì ń sìn lọ́kan ṣoṣo ẹni tí ò ní jẹ́ pé yóò pe Ọlọ́run ọba tán yóò tó lọ́mọ gbé nǹkan míì yóò pe Ọlọ́run ọba pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó pọ̀ Ọlọ́run sọ́nà Al-Qur'ani pé walillahil asmaul husna fad'uhu biha Ọlọ́run ní òun lòun ní àwọn orúkọ tó rẹwà ẹ wá pè mí pẹ̀lú àwọn orúkọ yìí ẹni tó bá ṣe pé ó ń wà àlìjẹ́nnà yóò mọ̀ pé orúkọ Ọlọ́run ọba nínú àwọn orúkọ tá a lè fi pọ́ Ọlọ́run ọba fẹ́ni tó wà àlìjẹ́nnà òun náà ni Allah ya Rahman ya Rahim ya Malik ya Kudus ya Salam ya Mu'min ya Mu'aymin ya Aziz ya Jabbar ya Mutakabbir ya Khalid títí gbogbo orúkọ Ọlọ́run ọba tá a mọ̀ tí ń ṣe orúkọ Ọlọ́run ọba tẹ̀rí wà nínú hadith anabuwa Muhammad sallallahu alayhi wa sallam tẹ́rì náà tún wà nínú kíni nínú Al-Qur'an nítorí láyé tá a wà yìí ayé ti gbẹgẹ́ àìmọye orúkọ làwọn èèyàn fáwọn èèyàn láyé ìsìn tó ṣe yí pé wọ́n máa pè lórúkọ Ọlọ́run ọba fún yàn àmọ́ kì í ṣe orúkọ Ọlọ́run ọba o àìmọye tíra tèmi fúnra mi tí mo ti fojú ara mi rí èyí tó ṣe yí pé ọ̀fọ̀ wọ́n wá translate ọ̀fọ̀ sédè Lárúbáwá fún wa wọ́n wá máa tà fún wa wọ́n máa tà fún wa àwọn ọmọ olówó ń bẹ wọ́n máa ta nǹkan bú fún wa ṣùgbọ́n tó bá ń ṣe é yóò rò bóyá dúà lòun ṣe ọ̀fọ̀ sí ló ń pa abẹ́lọ́wọ́n ọba kọ́lọ́ńdàkùn àwọn ẹni bí ìwọ́lọ́ńdàkùn jọ wá wá ká wọn kó lórí ilẹ̀ mọ̀jẹ̀ kọ́wọ́ ẹni bí tẹ̀wá wọ̀ lọ́wọ́ ọba ẹ̀rí àlùjànnà tafẹ́ máa ròyìn fúnra wa lálẹ́ yìí ìròyìn àlùjànnà pọ̀ abẹ́lọ́wọ́n ọba kọ́lọ́mọ́ sí àlùjànnà léwọ̀ ara wa ìwọ́lọ́ńdàkùn mọ̀ sí àlùjànnà mọ̀ sí léwọ̀ wa wọ̀ lọ́wọ́ ọba ìwọ lọ mọ̀sí àlùjànnà lé wọ̀ wá ìwọ lọ́wọ́ bá gbogbo iṣẹ́ ta ti ń ṣe lórí káàlì àlùjànnà ìwọ lọ́n dákunjọ wọ́n àgbà fún Ọlọ́wọ́ bá wọ́n àgbà fún Ọlọ́wọ́ bá mọ́ sọ ipò òní gbà wọ́ Ọlọ́wọ́ bá ìwọ Ọlọ́wọ́ bá ìwọ lọ́ba tí mọ́ gbaṣẹ́ ẹ̀dá gbogbo tá ní tà ń ṣe ó kéré ni o ó tóbi ni o ìwọ lọ́n dákunjọ ìta ṣe kọ̀kọ̀ ìta ṣe gbangba ni ìwọ lọ́n dákunjọ wọ́n àgbà kó fi fún wa àlùjànnà ìwọ Ọlọ́wọ́ bá ìwọ lọ́n dákunjọ wọ́n á fún àlùjànnà ìwọ Ọlọ́wọ́ bá ẹ̀rí àlìjẹ́nnà tá à ń sọ yìí Ọlọ́run ọba alekiola ó sọ fún wa nípa àlìjẹ́nnà yìí Ọlọ́run sọ́nà Al-Qur'ani pé a'udhu billahi minash shaitani rajim sabiqu ila magfiratin min rabbikum wa jannatin 'arduha ka'ardis samai wal ard Ọlọ́run ọba alekiola sọ́nà Al-Qur'ani Ọlọ́run ní sabiqu ila magfiratin min rabbikum ọlọ́lẹ́yìn èèyàn ẹ súrédè ẹ wá bi tí ẹ ti máa wá foríjì Ọlọ́run ọba ẹ máa tọrọ àforíjì Ọlọ́run ọba sábìkù ila magfiratin ẹ lọ máa tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run ọba ẹ máa wí gbólóhùn astaghfirullah lọ́pọ̀lọpọ̀ gbà lára aṣẹ́ tí ó sún yàn wà àlùjánnà ní astaghfirullah téèyàn ó wí láì níye tí ó pọ̀ rẹpẹtẹ nítorí pé ẹnikẹ́ni tí bá ń wí gbólóhùn astaghfirullah lọ́pọ̀lọpọ̀ gbà Ọlọ́run ọba ó ṣe àforíjì fún lẹ́yìn ìgbà tọ́lọ́run bá ṣàforíjì fún tán oore ló kù tọ́lọ́run ọba ó mọ̀ ṣe fún nítorí Ọlọ́run ọba pé rẹ̀ ní Ghafurur Rahim Ọlọ́run ọba òun náà ni ọba tó ṣe pé Ghafurun ọba aláforíjì ni lẹ́yìn àforíjì Allahu Akbar Ọlọ́run lóhùn tó wà mọ̀ kẹ́ni náà ẹ dákun
ìkẹ́ wo ló tún kù tó tún dáa tó ìkẹ́ àlùjánnà? ẹni tó bá lówó ìkẹ́ Ọlọ́run ni, ẹni tó ní mọ́tò ìkẹ́ Ọlọ́run ni, ẹni tó bímọ ìkẹ́ Ọlọ́run ni, gbogbo kẹ́yìn pátá kò sí ìtótó àlùjánnà ń bẹ. ìwọ Ọlọ́run dákun wọ́n mọ̀ sí àlùjánnà lé wọ wa. Ọlọ́run ọba yìí ó wá ní àlùjánnà táwa ń sọ yìí ka abdi samawati wal ard, ka abdi samai wal ard. Ọlọ́run ní àlùjánnà táwa ń sọ yìí títóbi àlùjánnà, fífẹ̀ àlùjánnà ó fẹ̀ ju báyé yìí ṣe fẹ̀ lọ, ó fẹ̀ ju bí ọ̀run yìí bó ṣe fẹ̀ lọ. àlùjánnà tá à ń sọ fún wa yìí wàláì kò sí olówó kan tó ní gbogbo ilé ayé tá a wà yìí tán. àlówólówó kan kéèyàn lówó láyé kó wá níbi tóun lówó dé gbogbo ilé ayé pátá lòun ni. tí ọba ilé ayé yìí àbẹ́nìkan ló pe rẹ̀ lọ́ba, tó bá kú olú ẹ̀ tó bá dénú onílùú wọ́n gbà lálejò ni. ọba Saudi tó bá kú Saudi tó bá dá Amẹ́ríkà lẹ́nìí àjòjì náà ni ó sì mọ̀ jẹ́ bẹ́ẹ̀. àlọ́ba tó tún jọba Amẹ́ríkà gan tóun náà bá dé Nàìjíríà wọ́n mọ àwọn míì ó sọ pé àwọn ògo ò mọ̀ rí. ẹ wá wo bí ilé ayé ṣe fẹ̀ tó. Ọlọ́run wá sọ fún wa yìí pé àlùjánnà tá a fẹ́ máa ròyìn fún yín, àlùjánnà tóbi ju gbogbo ilé ayé lọ. gbogbo planet táwa lè máa rí, Jupiter ni, Saturn ni, Venus ni, Mars ni, Mercury ni, báwọn àwọn planet yìí bó ti ṣe sọ fún wa bó ṣe tóbi tó yìí, táwọn rí pẹ́lòmíì nínú àwọn planet yìí tó ṣe yí pé àwọn àgbáyé tá à ń sọ yìí, ìmíì múùnù tó wà ń bẹ̀ ó jọ ẹyọ kan lọ. ilé ayé yìí múùnù kan lásán ló ń sáàbù ilé ayé, òṣùpá kan pé la nílé ayé. nínú àwọn tó tún wà nínú àwọn planet a ní tó ṣe yí pé méjì mẹ́ta ò ní àwọn òṣùpá tó wà ń bẹ̀. bó ṣe wá tóbi tó yìí Ọlọ́run ní àlùjánnà tó wọ́n fún yàn, àlùjánnà tó kéré jù lọ́dọ̀ Ọlọ́run ọba. àlùjánnà yìí Ọlọ́run sọ yìí pé ó tóbi ju gbogbo ilé ayé lọ, ó tóbi ju gbogbo sánmà lọ. ìtafẹ́ fi múlẹ̀ ń bẹ̀ ni pé àlùjánnà tá à ń sọ yìí kò sí nílé ayé yìí o. nítorí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tí wọ́n ti kó nǹkan bọ̀ lórí yóò mọ̀ ní àlùjánnà yìí ayé náà ló wà. wàláì mo sọ fún wa kò sí àlùjánnà láyé yìí. àlùjánnà tá a tún sọ yìí wàláì kò sí sánmà kínní, kò sí sánmà kejì, kò sí sánmà kẹta, kò sí sánmà kẹrin, kò sí gbogbo sánmà. àlùjánnà tá à ń sọ yìí bí ilé ayé ṣe tóbi tó yìí wàláì àlè àlùjánnà bẹ́ẹ̀. iná gan àlè rí ilé ayé yìí, ibi tọ́lọ́ ń da sí ibì kan tó ṣe pọ́lọ́ wọn bá ti da síbẹ̀ ni táwa fúnra wa tó ṣe pé àdébẹ̀ rí àrònú pé kankan lè wà bẹ̀rẹ̀. torí àwọn kan wà tí wọ́n sọ fún wa pé àlùjánnà tá à ń sọ ayé náà láti gbẹ̀san gbogbo oore wa gbogbo ṣé torí pé mílíọ̀nù jìnnà táwa ń gbọ́ wà láòrí àlùjánnà jù bẹ́ẹ̀ lọ. kọ́lọ́ ń dákun kó mọ́ṣẹ́ àlùjánnà lè wọ̀ wá. bákan náà Ọlọ́run bọ́ba àlekè ọlá ó wá sọ fún wa nípa àwọn ìròyìn èyí tó ṣe pé àlùjánnà tá à ń sọ yìí, èyí tó ṣe pé ó ní ẹ̀rí àlùjánnà yìí tá à ń sọ fún wa yìí. abẹ́lọ́wọ́ ọba kọ́lọ́ ń dákun kó ṣe àlùjánnà ní nǹkan tó ṣe pé á wọ̀ pẹ̀lú rọrùn. ìwọ lọ́n dákun jẹ́ á wà àlùjánnà pẹ̀lú rọrùn. mọ̀jà ṣèṣirò ká tó wà àlùjánnà wọ lọ́wọ́ ọba, mọ̀jà ṣèṣirò ká tó wà àlùjánnà wọ lọ́wọ́ ọba. ẹ̀rí àlùjánnà Ọlọ́run ọba àlekèọlá ó wá sọ fún wa nípa kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí hadith anabuwa Muhammad sallallahu alayhi wa sallam. lọ́rọ̀ tánàbí sọ fún wa nípa ọ̀rọ̀ àlùjánnà káwa náà fúnra wa ká gbọ́. ẹ̀rí anabuwa Muhammad sallallahu alayhi wa sallam anabi ni qala Allahu azza wa jal. Ọlọ́run ọba tí ó tóbi tó ga jùlọ Ọlọ́run ọba sọ fún wa nínú àlùjánnà ní Ọlọ́run ọba sọ nípa àlùjánnà. Ọlọ́run ní ẹ̀rí àlùjánnà tá à ń sọ yìí Ọlọ́run ní òun ti pé àlùjánnà òun ti pálẹ́sẹ̀ ńlẹ̀dẹ̀ as-salihin, àwọn tó ṣe pé àwọn olùṣe dáadáa, àwọn ní àwọn tó ṣe pé Ọlọ́run ọba ó ti pèsè àlùjánnà ìlẹ̀dẹ̀. Ọlọ́run ní ẹ̀wá rí nínú àlùjánnà fil jannati, nínú àlùjánnà tá à ń sọ fún yìí ma la aynu ra'at. Allahu akbar. Ọlọ́run ọba sọ fún wa Ànábì Muhammad sallallahu alayhi wa sallam Ànábì ní ẹ̀rí nínú àlùjánnà yìí ma la aynu ra'at. ó ń bẹ nínú àlùjánnà nǹkan tó ṣe yí pé ojú wa ò rí olówó àlùjánnà fún wa. ìtọ́jú òrírí ó wà lálùjánnà. wala udhinu sama'at, àlówà náà àlùjánnà náà ma la udhinu sama'at.
nǹkan tẹ́tí wa báyìí tí ò gbọ́ rí kódà ẹtú wo pàbàmbarì tó tún wà lálẹ́ Janna wala khatar ala qalbi bashar nǹkan tó ṣe pé àròrí lọ́kàn ara wa ọlọ́run bá ti fílẹ̀ dè wá ní àlùjánnà àkọ́kọ́ ọlọ́run bá ní nínú àlùjánnà ọlọ́run ní mala aynu ra'at nǹkan tójú òrírí ìbẹ̀ ní àlùjánnà nǹkan tójú òrírí báyìí ìtumọ̀ ẹ̀ ní pé gbogbo mansions táwa lè rí láyé yìí gbogbo ń tà lè rí kárí ní mọ́tò pé mọ́tò yìí ó tóbi kínní lè rí rẹ̀ lálùjánnà o ìtọ́jú bẹ́ẹ̀ lọ lóore lọ́lọ́wọ́ bá ti pèsè lẹ́sàá Janna tó dáyé ọlọ́ni mọ́lá àìnù rọ̀ àti gbogbo ń tà lè rí kódà ẹwà àwọn plane àwọn oríṣiríṣi nǹkan tó máa ń fáìn lójú wa bá ṣe máa ń rí yẹn wàláì ìtọ́jú bẹ́ẹ̀ lọ òun láti rí lálẹ́ Janna ọlọ́wọ́ á níyẹn nìkan kọ́ wọ́là udhinu sama'at nǹkan tẹ́tí èèyàn báyìí tí ò gbọ́rí ní dáadáa yóò mọ̀ gbọ́ lálẹ́ Janna tí ò gbọ́rí ẹ jẹ́ fún alápẹ̀rẹ̀ kan talent tó gbóhùn ọlọ́wọ́ bá rí gbogbo àwọn ẹgbẹ́ wọn ní mo gbóhùn ọlọ́wọ́n ọba lé àwọn èèyàn ní o táwọn ńlá gbóhùn ọlọ́wọ́n kò sí ìrọ̀nà pa rí ọlọ́wọ́n ọba ní ntẹ́tí wa gbọ́ rí báyìí á sì mọ̀ nínú àlùjánnà wọn ní kódà nínú àlùjánnà tá a tún wá ń sọ yìí àwọn tí ó tún ṣẹlẹ̀ òun náà tún ni pé ntí ò wá sọ́kàn wa rí ọlọ́wọ́n bó ṣe kí ni á tún mọ̀ nínú àlùjánnà wá àlùjánnà nínú àwọn iṣẹ́ táwa ṣe tó jẹ́ àsọ́ọ̀fù àlùjánnà àwọn òròyìn àwọn tó ṣe pé àwọn èèyàn àlùjánnà ọlọ́wọ́ bá sọ́nà al-Qur'an ọlọ́wọ́ bá ní wasari'u ila magfiratin min rabbikum wa jannatin 'abduha samawati wal ard u'iddat lil muttaqin ọlọ́wọ́ bá ní kí ọlá ní ẹ̀rí àlùjánnà táwa sọ fún yìí ẹ wá máa gbọ́ lẹ́yọ kọ̀ọ̀kan wọn ṣẹ́tẹ̀ yóò ṣe tí ó fi rálẹ̀ Janna wọ̀ ọlọ́ni sari'u ila maghfira àkọ́kọ́ mu kà fún alẹ́ nǹkan èyí ó wà lẹ́ni tí ó mọ wá foríjì lọ́dọ̀ Ọlọ́run ọba gbogbo gbà yóò mọ ṣe astaghfirullah lọ́sàn-án astaghfirullah lóru astaghfirullah ní gbogbo gbà nítorí kò sẹ́ni kankan tó kọjá ẹ̀ṣẹ̀ wàláì kéèyàn kan dàgbàdàbora kó lóhun àfáà òun náà mọ dẹ́ṣẹ̀ kò sẹ́ni tó mọ wájú Ọlọ́run ọba èèyàn gbọ́dọ̀ mọ tọrọ àforíjì ni anabiwa Muhammad sallallahu alayhi wa sallam nínú ẹni tó tọrọ àforíjì jù láyé lànàbiwa Muhammad sallallahu alayhi wa sallam wa anabi tọ́lọ́run bá promise nínú Al-Qur'an tọ́lọ́run sọ pé gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá gbogbo ẹ̀ṣẹ̀ inna fatahna laka fathan mubin liyaghfira laka Allahu ma taqaddama min dhanbika wa ma ta'akhkhar. Inna fatana laka fathan mubina. Inna fatana laka fathan mubina. Masha Allah. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Ẹ ṣé o. Inna fatana laka fathan mubina liyaghfira laka Allahu ma taqaddama min dhanbika wa ma ta'akhkhara. Kọ́lọ́ dákun kó bá ní ṣe àlékún mọ̀ fún àwọn afáwa. Ọlọ́run gbogbo àlékí ọlá sọ fún wa náà Al-Qur'an ẹ wo ohun tó dùn tàbí ka Al-Qur'an fún wa kódà inú mi sì dùn. Ọlọ́run gbogbo àlékí ọlá ní inna fatahna laka fathan mubin liyaghfira laka Allahu ma taqaddama min dhanbika wa ma ta'akhkhara. Ọlọ́run ní àyè Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam Ọlọ́run ní òrẹ́ṣẹ̀ èyí tó ti ṣẹ̀ síwájú àtẹ̀ṣẹ̀ tó tún padà ṣẹ̀ ìtumọ̀ ẹ̀ ní pé kò sẹ́ni tó kọjá àṣìṣe odidi Ànábì Ọlọ́run ọba nìyẹn Ọlọ́run wá ní ẹ̀ṣẹ̀ èyí tí ó tún padà ṣe àti àwọn àṣìṣe tóun gan ti ṣe tóun gò mọ̀ Ọlọ́run ní kíni òun ti ṣàforíjì ẹ̀ṣẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam lọ́jọ́ kan Ànábì wà nulẹ̀ ó wá yan náfìlà ó bẹ̀rẹ̀ sí ní yan náfìlà ìyàwó rẹ̀ Aisha tó lọ́dọ̀ Aisha ló wà níjọ́ náà radiyallahu anha ìyàwó Aisha ó wá ń wo Ànábì tánàbí yan náfìlà tí yan náfìlà lóru ó wá ń wò pé Ànábì ní yan náfìlà yìí ó wá ń wo ẹsẹ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tẹ́sí Ànábì ń wú tẹ́sí Ànábì ń ga tánàbí ò sì yé máa yan náfìlà náà
ànábì yan náfìlà ìtúnyàn ẹni tọ́lọ́wọ́ bá ti promise lálejẹ náà ni o nítúnyàn náfìlà yìí o ó wá bẹ́ẹ̀ sí níyàn bẹ́ẹ̀ ni ojú Aisha ò gbà mọ́ pé ó dídí ànábì Ọlọ́run nígbà tí ànábì ṣe tán Aisha bá bẹ̀rẹ̀ sí ní sọ fún ànábì pé ìyá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kí ló tún kù tó ń fẹ́ wájú Ọlọ́run ọba Ọlọ́run ti promise rẹ̀ lálejẹ náà tí ẹ̀ wá wáyé kátẹ́ sọ pé Ọlọ́run sọ fún wa nínú Kùránì pé báyìí ṣùgbọ́n wọ̀ yìí Ọlọ́run ti ní òun ti fi aṣàforíjì ẹ̀ṣẹ̀ fún ọ kí ló wá dé kí ló tún wá ẹ̀gbọ́n tánàbí wa Muhammad sallallahu alayhi wa sallam tánàbí sọ ni anabi ni afala akunu abdan shakura tí o fẹ́ jẹ́ kí n wà lẹ́ni tí ó mọ dúpẹ́ fún Ọlọ́run ọba mi ni wá dúró oore tọ́lọ́run bá ṣe fún mi odidi àlùjẹ́nà Ọlọ́run ti promise mi ṣé má dúpẹ́ ni ẹlòmíì wá wà láyé yìí Ọlọ́run sóore fún kò ní dúpẹ́ alójú tẹlomi ò lójú àrí dúpẹ́ alétí tẹlomi ò létí àrí dúpẹ́ alánímú tá a fi ń mí ẹlòmíì ó nímú kò lè fi mí àwọn olè dúpẹ́ alẹ́nu tá a fi sọ̀rọ̀ ẹlòmíì ò mọ ìyá báyìí yóò mọ pàdé kò tún lè dúpẹ́ ẹtú wá wò yẹn nìkan kọ́ àtúwá lọ́wọ́ àfẹ̀múgbá àfẹ̀máwo àwà lọ́fíìsì wa àfẹ̀ kọ̀ọ̀kan lẹ̀ á lè rí kọ́ wà láì àwọn kan wà lọ sí bẹ́ẹ̀ tí wọ́n ní owó náà tí wọ́n lè rí ṣe ṣáwọn ò ní dúpẹ́ fọlọ́wọ́n ọba ni ẹ jẹ́ àmọ́ dúpẹ́ fọlọ́wọ́n ọba o àkọ́kọ́ nínú iṣẹ́ tí yóò ṣe wà lìjẹ́nà òun náà ni kí n mọ̀ wá foríjì lọ́dọ̀ Ọlọ́run Ọba nítorí Ọlọ́run Ọba ní inna Allaha ghafurur rahim ọlọ́ni tóun bá ti lè ṣàforíjì ìfẹ́ dá ntókù tóun ó ṣe òun náà ní pé òun ó tún kẹ́dà àkọ́kọ́ nìyẹn nínú iṣẹ́ àlìjẹ́nà ẹlẹ́ẹ̀kejì nínú iṣẹ́ àlìjẹ́nà òun náà ni èyí ó jẹ́ tó ṣe pé yóò wà nínú àwọn al-muttaqin àwọn tí ó páyà Ọlọ́run Ọba àwọn tí ó páyà Ọlọ́run Ọba ń kọ̀kọ̀ tí ó tún páyà Ọlọ́run Ọba ń gbangba èyí wọn ní fọmọ sọ́dọ̀ èèyàn pé ẹ dákun ẹ mọ bá ń wo ọmọ yìí kéèyàn wá mú àwọn ọmọ yẹn kó wá mú kó tìtì wọn yàtọ̀ sọmọ tiẹ̀ èyí ó payọ Ọlọ́run Ọba lórí ẹ bóbi rẹ wà ń bẹ yóò payọ Ọlọ́run Ọba lórí ẹ kódà bí ò sí bẹ yóò payọ Ọlọ́run Ọba lórí ẹ tó bá wá ń ṣe tẹ́lẹ̀ yìí yóò àmọ́ fi bẹ́ẹ̀ lọ́nkú wọ Ọlọ́run wọ́n lá pé ọmọ lágbájá tó wà lọ́dọ̀ mi ìwùwà tí ò dá sí rí mọ́sà dá mi lóhùn tèmi náà àìmọye ẹlòmíì ló wọ́ ọmọ tẹ́tún ní àgbọ́mọ ìsọdọ̀ kó máa tọ̀ yóò tún máa tọ́jú ẹ̀ bó ti ṣe ń tọ́jú ẹ̀ tó bá tún yà wò pé kíní kan yóò tún máa fìyà jẹ yóò wà lóhùn pọ́ lóhùn ètè fóònù ọlọ́run ti ṣe kíní kí ló tí wọn náà fi ń fìyà jẹ tó wà lọ́dọ̀ rẹ̀ ẹ jẹ́ káwa náà ká páyọ̀ Ọlọ́run Ọba kódà níbi iṣẹ́ wa náà ká páyọ̀ Ọlọ́run Ọba níbi lílọ bíbọ̀ wa ká páyọ̀ Ọlọ́run Ọba Ọlọ́run ní lára àròyìn àlùjánnà ìròyìn ẹni tí ó wà àlùjánnà òun náà ni pé ẹni náà páyọ̀ Ọlọ́run Ọba bákan náà ẹ wá rí ìpáyọ̀ Ọlọ́run Ọba tá a máa ń sọ yìí ó wá nítumọ̀ tó bá ní ìpayọ̀ Ọlọ́run kéèyàn payọ̀ Ọlọ́run ìtumọ̀ payọ̀ Ọlọ́run gangan torí ìpayọ̀ Ọlọ́run ó dùn sọ lẹ́nu àmọ́ túmọ̀ rẹ̀ ni pé kéèyàn máa payọ̀ Ọlọ́run Ọba níbi gbogbo tọ́lọ́run bá máa ṣe Ọlọ́run kéèyàn máa ṣe Ọlọ́run kéèyàn máa jìnnà sí bí èèyàn bá ṣe ń gbìyànjú láti ṣe léyìí sí ìpayọ̀ Ọlọ́run Ọba náà nìyẹn. bákan náà lára àròyìn tó wà fún ẹni tí ó wà Jánnà tí í ṣe ìròyìn ẹlẹ́ẹ̀kẹta òun náà ni pé alladhina yunfikuna fi sarra'i wa dharra Allahu akbar Ọlọ́run bọ̀bọ̀ àlekí ọlá ní lára ẹni tí ó wà Jánnà tá à ń sọ bó ṣe tóbi tó yìí òun náà ni alladhina yunfikuna fi sarra'i wa dharra òun náà ni àwọn tó ṣe yí pé wọ́n náwó wọ́n ná gbogbo tán ní pátápátá fi sarra nígbà tí ara bá dẹ̀ wọ́n nígbà tí wọ́n bá ní owó náà tó pọ̀ wọ́n àmọ́ ná wọ́n ṣàmọ́ ná ni kódà wa dharra nígbà tára bá tún ní wọ́n tó wò wọ́n ò tún tó nǹkan wọ́n tún mọ́ ná náà ni wọ́n ní wò pé a kò fi bẹ́ẹ̀ sí kí wọ́n pín mi nínú wọ́n wò pé a ṣìbọ́ lọ́ọ̀ là ń ná fún wọn sì ní wo kankan mi ọlọ́ni à ẹni tó bá fẹ́ wà Jánnà irú iṣẹ́ tí ó ṣe lélẹ̀ nínú àwọn sọ̀hábà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam lára àwọn tó ṣe pé àyà ìsọ̀kalẹ̀ lórí oní Uthman lára àwọn khalifa àwọn tó tún rólé lẹ́yìn Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí ṣe khalifa ẹlẹ́kẹta ṣẹ́rí Uthman yìí ó náwó sójú ọ̀nà ẹ̀sìn Islam ó náwó sí ojú ọ̀nà tọ́lọ́hún ó náwó fáláìní ó ná fún gbogbo èèyàn pátá ó ná débi pé ìjọ kan Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam Ànábì wa ń sọ fún Uthman pé ya Uthman ìrẹ́ Uthman ma dọ́rọ̀ Uthman ma fa'al kò sí nǹkan tó kù tó tún lè ṣe máa ṣe tó bá wù ọ lọ níbi tó náwó délé ní ìhó àlùjànnà ọlọ́wọ́ bá èyí tó bá wù ọ sáà máa ṣe lọ àní àlùjànnà ti sú ọ fún ẹsẹ̀ ní owó ló ná débẹ̀ o owó ló ná débẹ̀ tánà bí fi promise ẹ pé àní kò sí tó lè ṣe sẹ́ ìwọ ló náwó tó báyìí ló ná kò sí o tún ná ó wà o tún ná àlùjànnà ti sú ọ fún ẹ
ẹ wá wà wálé ni ẹ já gbìyànjú ẹ jẹ́ káwa náà tẹ̀lé sí àwọn ẹni gbogbo oore táwọn náà rí lásìkò tiwọn wàláhì oore náà ti tán oore náà ṣẹ́kù ọ̀rọ̀kọ̀rọ̀ ní káwọn èèyàn máa ní àkósáyé lálùjẹ́ náà mọ́ àwa tá a kù ń sí yẹn àlùjẹ́ náà wo wàláhì irọ́ ni àlùjẹ́ náà fìdáùsì yẹn ẹ̀yin ẹ máa sọ pé àlẹ́ mi ó wà àlùjẹ́ náà fìdáùsì torí pé àlùjẹ́ náà tá à ń sọ yìí àánú Ọlọ́run láfi wọ́ bẹ́ẹ̀ mo mà wẹ́ gbà kọ́ kíní kan ṣòkòtò mi ò balẹ̀ ní kíní kan ní ìyẹn kọ́ wàláhì àlùjẹ́ náà tá à ń sọ yìí kì í ṣe pé iṣẹ́ yìí náà ni Ọlọ́run ọba ó fi àánú ẹ̀ yóò fi mú wa àlùjànnà àwa bẹ̀ Ọlọ́run ọba kọ́lọ́ ń dákun kó jẹ́ ká àlùjànnà yìí wọ̀ nírọ̀rùn kọ́lọ́ ń dákun kó mọ̀ jẹ́ àṣeṣirò ká tó wà àlùjànnà ẹ̀rí àlùjànnà táwa sọ fún wa yìí àti ka àwọn díẹ̀ fún wa nínú àwọn òròyìn àwọn tí ó wà àlùjànnà ibi táwa dé yìí òun náà ni pé kéèyàn máa náwó sójú ọ̀nà Ọlọ́run ọba ẹ̀rí ìnáwó sójú ọ̀nà Ọlọ́run ọba yìí abala ọ̀rọ̀ kan ní lọ́tọ̀ nítorí àwa Yorùbá máa ń sọ pé irun mú lówó kò sí fàtú àti náwó ó lágbára wọn ní tí ẹni tó jẹ́ pẹranpẹran abẹ́ni tí máa ń dẹ̀gbẹ́ àwọn tí máa ń lọ núgbó tí máa ń lọ mú ẹran tí ó ṣe wàhálà kó tó rẹ́ran pa tó bá ro wájú tó rẹ̀yìn pé bóun ṣe rẹ́ran pa tó bá délé kò ní fún yàn jẹ téèyàn bá lọ sọ́fíìsì tó wà àwọn ẹ̀gbin tó kàn bẹ́ẹ̀ tó bá gba sálárì tán wàláì kò ní fẹ́ náwó náà fẹ́ lómi àmọ́ téèyàn bá wo tọ́lọ́run ọba yóò sì máa ná ẹ wá wọ Ọlọ́run ọba Ọlọ́run ní ẹ má wá ná ẹyọ kan báyìí tó ná fóun fàlà àṣírú amúsàlìhà Ọlọ́run ní ìlọ́po mẹ́wàá rẹ̀ ó wà fún bí yẹn bá ná ẹyọ kan Ọlọ́run ní ìlọ́po mẹ́wàá ẹ̀ òun wà fún ẹja dán lọ́wọ́ bá wò Ọlọ́run ọba ìlọ́ba tó ṣe pé ìyẹn máa ń dẹ́wò téyìn ó sì bọ́ lọ́wọ́ bá ń bẹ̀ Ọlọ́run ọba lọ́ba tó ṣe pé kì í parọ́ àdéhùn ẹ̀ báyìí òdodo ni abẹ́lẹ́ ọ̀rọ̀ ọba kọ́lọ́ ń dákun kó rọ̀jò àìsèkì fún wa tọ́lọ́n bá wá rọ̀jò ẹ̀ náà fún wa Ọlọ́run dákun jọ jáde mọ́ náà wọ́n lọ́wọ́ bá ẹ̀rí nínú ìròyìn àlùjànnà tó tún wà òun náà ní pé Ọlọ́run bá tún ní nínú àwọn tí ó wà àlùjànnà òun náà ní al-kadhimina al-ghayz kọ́lọ́ ń dákun kó ṣàánú wa níbi eléyìí òun náà ní àwọn tí máa ń gbèbínú mì tó ṣe pé wọ́n ní agbára láti fìyà jẹ yàn pé mo lè fìyà jẹ ọ́ tí ò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ wọ́n wá gbèbí inú yẹn mi pé tí ìbá ṣe torí Ọlọ́run tí ìbá ṣe torí Ọlọ́run ìwọ tẹnìkan ni kí ló ṣe tí mo pé mo lè ṣe mẹ́wàá ipò tí mo wà yìí ìràn lẹ́wọ̀n tí ò sí tí ó ṣẹlẹ̀ Ọlọ́run ní ẹni tí wà lóde náà al-kadhimina al-ghayz ẹni tó ṣe pé wọ́n á gbèbí inú mi inú bí lójijì ló wà pé tí má ní fọ́ ilé tí màá fọ́ ilé tí ò sí tí ó ṣẹlẹ̀ sí ó wá gbé mi Ọlọ́run ọba ẹ wá wo ẹ̀san tọ́lọ́wọ́ wà fi sẹ́ni. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ti ẹ̀ tún ní gbogbo ẹni tí wọ́n bẹ ńgbà táwọn sábẹ́ béèrè lọ́wọ́ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní ta lẹni náà tá a lè pè ní alágbára. bẹ́ẹ̀ni àwọn sábẹ́ wọ́n sọ fún Ànábì gbé sallallahu alayhi wa sallam ẹ̀ ń bá ẹni tó lè jẹsẹ́ ni ẹni tó lè gbérin ni ẹni tó lè jà bí Mike Tyson ni ẹni tó lè fọyàn létí ni ẹni tí inú máa bí tí ó máa lùyàn níṣẹ́ Allahu Akbar ọkọ tí yóò máa bínú síyàwó rẹ̀ tí ó sì tí inú máa bí tí ó sì gbé àgánú lé àfi wò lórí ìyàwó rẹ̀ àwọn eléyìí ńlá lágbára ẹni tó wà nípò àṣẹ tí ń fara ní àwọn èèyàn wọn eléyìí ńlá lágbára Ànábì Muhammad sallallahu alayhi wa sallam àwọn aṣọ fún ẹgbẹ́ náà irọ́ kò rí bẹ́ẹ̀ Ànábì ní kò rí bẹ́ẹ̀ Ànábì ní kò rí bẹ́ẹ̀ ẹ̀ńtà Ànábì pè lálágbára ó lẹ́nu tó jẹ́ wípé nígbà tá a ṣe nǹkan tó lè múnú bí nígbà tá a ṣe nǹkan tó lè mú kó fi nǹkan fọ́ọ̀yàn lórí nígbà tá a ṣe nǹkan sí tó lè sọ fún un pé ìní foríjìyàn ọ láíláí mọ́ ìní foríjìyàn ọmọ láíláí Ànábì ní sallallahu alaihi wasallam wọ́n lẹ́ni bẹ́ẹ̀ ẹni tó jẹ́ wípé ó wá rírọ àwọn nǹkan bínú bẹ́ẹ̀ tó sì ní ìkápá tó ní agbára láti lè sọ pé ìní foríjì ọmọ Allahu Akbar sallallahu alayhi wa sallam wọ́n ní irú onítọ̀hún gangan òun la lè pè ní alágbára masha Allah. ọ̀rọ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́ni ẹ̀rí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam Ànábì ní ẹni tó jẹ́ alágbára òun náà ni alladhi yamliku nafsahu inda al-ghadab òun náà lẹ́ni tó ṣe kó kápẹ́ ẹ̀mí ara ẹ̀ gẹ́gẹ́ báwọn afáàṣẹ sọ fún wa ń sìn nígbà tásìkò òbínú tó ó bá ṣe kíni ó bá gbé mi
ẹ̀rí ẹni tí mo fẹ́ sọ fún wa tí í ṣe ìkànnì àwọn sàbí anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ẹ wá wọlé tọ́lọ̀ bá ṣe fún oná ní Abubakar lọ́jọ́ kan Abubakar radiyallahu anhu ó sọ fún ẹni tó jẹ́ ẹrú ṣe mọ̀ pé lásìkò yẹn ẹrú kò jẹ́ nǹkan kan ó wá sọ fún ẹrú yẹn pé kó bóun bomi wá lé àgé tí Abubakar wá nífẹ̀ẹ́ jù Abubakar nífẹ̀ẹ́ jù tí máa fi ṣàlùwàlá ó wá bá bomi wá ó wá kú kí ó gbé fún Abubakar níbi tó ti ń bọ̀ làgé ìbáṣekí ni ló bá jábọ́ lọ́wọ́ ẹ̀ ló bá fọ́ inú wa bí Abubakar lásìkò yìí Abubakar sì ni kò sí tí ó lè ṣe fẹ́ rú yìí tó rẹ́rú ni ó lè lupa kò sí tí ó lè ṣe fún inú wa bí nítorí pé kíní yìí ó mú lẹ́mìí gan torí pé ó ní tó nífẹ̀ẹ́ jù ni nínú pé ó yẹn nìkan èèyàn nífẹ̀ẹ́ kan nínú tó nífẹ̀ẹ́ ni inú wa bí Abubakar nígbà tí ẹdú ẹ bá wò pé wàhálà délé ni wàhálà mo ti dé kí Abubakar tó sọ̀rọ̀ níbi tí Abubakar ti wò pé kí ló wọ́n ti ọkọ̀ ṣe pé lè lẹ́rú ìbá mẹ́nu bá yá yìí ló bá bẹ̀rẹ̀ sí ní kà ló bá ní wasari'u ila magfiratin min rabbikum wa jannatin ló bá ń kà lọ ló ń káyà yìí ló bá débi pé ló bá sọ fún Abubakar pé wal kadhimina al-ghayz ló bá bẹ̀rẹ̀ sí ní ka ìròyìn àlùjánnà ló bá ń kà fún ànábì ìròyìn tá ń ká yìí ló bá bẹ̀rẹ̀ sí ní kà fún Abubakar bó ṣe ń kà ló bá kà dé pé Ọlọ́run ní ẹni tí ó wà àlùjánnà tó bá rí nǹkan tí ó bí nínú yóò bá gbé mi nú mi Abubakar bá gbọ́ ló bá wò pé Allahu akbar pé ló bá gbọ́ ayé Al-Qur'an ẹ sì mọ̀ pé àwọn òdàbí àwa yìí kọ́ ló dá kó ṣàánú wa táwọn bá ti ń gbọ́ báyìí wọ́n mọ̀ lónìí ó gbọ́ pé ẹni tí ó wà lè jẹ́ náà yóò kábínú mi Abubakar bá tó pé ló bá fà mọ́ra ló bá dì mọ́ pé Ọlọ́run ló bá wò pé Ọlọ́run pé kó tí tó wùtẹ̀ lè ṣe fún ọkùnrin. ìjà wa tiẹ̀ lè ṣe sùúrù bí àwọn Abubakar Subhanallah ìjà lè ní sùúrù bí Ànábì Muhammad sallallahu alaihi wasallam mélòó àwọn èèyàn tó ṣe bẹ́ẹ̀ bá díẹ̀ dà mí ní kíni èmi ká gbọ́ lẹ́yìn Allahu Akbar Abubakar lẹ́sẹ̀kẹsẹ̀ àyà wa sọ kalẹ̀ fún Abubakar sórí tó rọra ṣe ìpẹ́rẹ́ bí n tó ṣe yìí gbogbo nítorí tó bá ti ṣe àmọ́ ìsàlù jẹ́ náà fún ọ ni àwọn ẹ̀ṣẹ̀ rẹ tí wọn náà ti ṣe àwa náà wà ṣàmójúkúrò fún ọ lẹ́yìn torí pé wọn náà ṣàmójúkúrò fún yàn àwa náà wà ṣàmójúkúrò fún ọ ibẹ̀ làwọn afá ti wá yọ pé ẹni tí ò bá kí ń ṣàmójúkúrò fún yàn Ọlọ́run lè mọ́ ṣàmójúkúrò fún lọ́rùn o gbogbo ẹni tó ṣẹ̀ wá tá a ní kápá láti fìyà jẹ táwa bá ṣàmójúkúrò fún wọn Ọlọ́run ọba náà àwọn ibi tọ́lọ́run ti fẹ́ gbá wa mú Ọlọ́run ló ṣàmójúkò fún wa ni ẹ jẹ́ ká ná fúnra wa. ta ló lè rìn gan-an tí oríire ò ní mì í kò sí ta ló lè máa ṣe tí ó lè ṣe tí ò ní nábùjẹkù kankan. Allahu Akbar. ìrìn àjẹ́nà nìyẹn ẹni tí ó mọ gbẹ̀bí inú mi. lára àjẹ́nà mi òun náà tún ní wípé wal aafina anin nas Ọlọ́run ní ẹni tí ó tún wọ àlùjẹ́nà òun náà lẹni tó ṣe pé yóò máa ṣàtúnṣe láàrin èèyàn lágbájá àti lágbájá ń jà kò ní tún dákú pé Ọlọ́run ti ẹ̀ ṣeun àbí ò pé mo fẹ́ bá àrin lágbájá àti lágbájá jẹ́ kí oore yẹn kó lè tèmi lọ́wọ́ èèyàn ní ṣe bẹ́ẹ̀ kódà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Ọlọ́run kọ́kọ́ sọ́nà Al-Qur'an Ọlọ́run ní ẹ̀rí wa in ta'ifatani minal mu'minina iqtatalu Ọlọ́run ní ẹ̀rí àwọn mùsùlùmí méjì tí wọ́n bá ń jà Ọlọ́run kún wọn mùsùlùmí ìtumọ̀ ẹ̀ ni pé mùsùlùmí méjì ó lè bára wọn jà tó ráwọn kan láyè sí i tí mùsùlùmí bá ti ń bára wọn jà báyìí wọ́n ó ti di kèfèrí irọ́ ni o irọ́ náà ń pa fún wa o Ọlọ́run gan sọ́nà Al-Qur'an ni pé wa in ta'ifatani minal muslimina iqtatalu tí mùsùlùmí méjì bá kọjú jà síra wọn tí wọ́n bára wọn jà Ọlọ́run ní fa aslihu baynahuma láàrin àwọn méjèèjì ẹ ṣàtúnṣe láàrin wọn wa in bagat ihdahuma ala al-ukhra Ọlọ́run wa ní tí ẹ bá wọn ṣàtúnṣe lọ́wọ́ pé ẹ mọ́ jà mọ́ ẹ mọ́ ṣe kíní kan mọ́ ìkànnì wọn wá fárígá pé ìmọ̀ jà lọ ni ká mọ́ pàdé mọ́ odidi àmọ́ ni kìá mọ́ ìní gbàgbé ẹ̀ ìní ṣe kíní kan Ọlọ́run ní faqatilu allati tabghi hatta tafiya ila amrillah ẹni tó lóun ò ní gbọ́ yẹn ẹ̀yin náà wá máa bàjá ẹ jẹ́ kó mọ̀ pé tó ń ṣe yẹn kò dá o nítorí pé kó ṣe àtúnṣe yẹn ló dá o ẹ wọ́n mọ bóun náà jà bóyá ìtí ṣe àwọn kankan fún ni ẹ̀rọ àmọ́ pẹ́ ṣe fún pé kóun náà lè mọ̀ pé ó ti dé nǹkan tí wọ́n ṣe fún mi mọ́ ó dàgbé tó kí mò ń bá Mr. kìnìkan jà ní jíyàn tó àtúnṣe ṣe kódà lára àwọn ọ̀nà tí wọ́n máa ń ní rọ́ọ̀kan irọ́ sún náà àwọn ọ̀nà kan wà tó ṣe pé èèyàn lè gbà tún àtúnṣe láàrin yìí tó ṣe pé ẹ rí pé lágbájá ń jà ẹ wá òpè fẹ́ ṣàtúnṣe láàrin wọn ẹ wá lọ bá part A ẹ sọ fún pé kódà nígbà tí mo bá ọ̀rẹ́ yín sọ̀rọ̀ tàn sí ìtẹ́jọ́ ń jà ó ní òun bọ́ wá kí yín ni o ó ní òun máa wá tọrọ àforíjì lọ́dọ̀ yín ni o ẹ ti sọ fóun ẹ tún gbọ́dọ̀ kejì lọ ẹ tún sọ fóun náà
pé ọjọ́ kí ni mo ti ń bọ̀ sí kódà ó lóun ti ẹ̀ ṣe mistake ni òun máa ṣe kíní kan náà inú ẹ̀ ti dùn sí yín ṣé ní kí tẹ bá ti sọ láàrin àwọn méjèèjì tẹ́yìn wá kó bẹ́ẹ̀ tọ́ máa ìpàdé ara wọn báyìí wọ́n ti mọ̀ wò pé ẹnìkan ilé ìmọ̀ ti sọ fún òun fẹ́ wá kí ni ilé ìmọ̀ sọ pé kí ni ìfẹ́jẹ́ kí lè dá sáré dùn mí gba ládá wọ́n sáré kíra wọn ni pé sàlámù alékún ẹ ti ká mọ ṣàtúnṣe láàrin ara wa ni. gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí ọkọ àtìyàwó bá ń jà wọ́n wá pe ẹ̀yin gẹ́gẹ́ bí atún nǹkan tó bọ́kọ bá wá dé ọ̀dọ̀ yín bọ́kọ bá dọ́dọ̀ yín tó sọ̀rọ̀ ìyàwó rẹ̀ tó ní olórí ibú ni kìí ṣe èèyàn rẹ̀ ẹmọ ibú ni kìí tọ́jú mi bẹ́ẹ̀ bá dọ́dọ̀ ìyàwó bẹ́ẹ̀ bá fẹ́ ṣàtúnṣe ẹ wá gbọ́dọ̀ tójú oníka mẹ́sàn-án ká ẹ wá lo làákàyè ọlọ́run fún wa láàyè àti wá ká pa irin tá à ń pè ní rọ́ọ̀sù náà bẹ́ẹ̀ pé alájì alájà sẹ̀mí àtù Allahu Akbar tẹ́ bá gbọ́n tọkọ yín sọ kódà èèyàn rẹ nìyí wọ́n lẹ́ni rẹ nìyí wọ́n ní ìṣẹ̀lẹ̀ máa tọ́jú àwọn wọ́n láwọn ń rí kódà pé àṣetánì ló fẹ́ díjà láàrin wa Allahu Akbar bẹ́ẹ̀ bá wá bíyàwó náà bá dọ́dọ̀ yìí ẹ má wàá sọ alájì tẹ bá gbọ́ tíyàwó yín sọ wọ́n lè ṣe èèyàn rẹ̀ wọ́n lè yàn bú nìyí wọ́n ní kódà àwọn ní lọ́dọ̀ alájà sílífà ń jẹta wọ́n ní bẹ́ẹ̀ náà lẹ́tọ́ lọ sọ́dọ̀ alájà àdáyà ní jẹta Allahu Akbar. ẹ̀rí ẹni tí ó wà lẹ́yìn náà yóò jẹ́ tó ṣe pé yóò mọ ṣàtúnṣe láàrin àwọn èèyàn kò ní jí káwọn èèyàn máa bára wọn jà lọ pé ìjà ni o gẹ́gẹ́ bí ayé tá a wà yìí tó ṣe pé àwọn èèyàn ìjà ni káwọn èèyàn máa pín kí èèyàn máa pín kó máa pín òun ló wà lọ́kàn tiwọn abẹ́lẹ́ wọn ọba kọ́lọ́ ń dákun kó ṣe dáadáa fún wa ṣe ra àwọn ìròyìn àlùjànnà pọ̀ mo ti sọ fún wa níbẹ̀rẹ̀ mo láàlè kà tán nítorí pé ẹ̀yin náà ẹ mọ bọ́ọ̀rọ̀ Nàìjíríà ṣe àlè kà tán àmọ́ abẹ́lẹ́ wọn ọba níwọ̀n bá ta kà yín náà kọ́lọ́ ń dákun jọ jí ó ṣe dáadáa nígbèsè ayé wa wọ́n ń dákunjọ jí ó ṣe dáadáa nígbèsè ayé wa ìwọ lọ àlùjànnà náà ìwọ lọ ń dákunjọ wá ṣe ní tó ṣe pé áwọ̀ pẹ̀lú ìrọ̀rùn wọ́n lọ́wọ́ bá má ṣe àlùjànnà lé wọ̀ wá wọ́n lọ́wọ́ bá dákun má ṣe àlùjànnà lé wọ̀ wá lọ́wọ́ bá ìwọ náà àlùjànnà yìí tàti wá ń retí àlùjànnà Firdaus ìwọ lọ ń dákunjọ ìkẹ́ rẹ ló lè fi múyàn wọ́ bẹ̀ wọ́n ń dákunjọ wá ṣe fún wọn lọ́wọ́ bá gbogbo ntá wà fún wa àlùjànnà wọ́n lọ ń dákunjọ wá rọ̀ wá wọ́n lọ́wọ́ bá wá rọ̀ wá fún wọn lọ́wọ́ bá gbogbo ntá wá kálẹ̀ fún wa náà nípa ẹbí yá ní náwó ni o nípa ìmọ̀ ṣàtúnṣe láàrin yẹn ni wọ́n lọ ń dákunjọ wá ṣe fún wọn lọ́rùn fún wọn lọ́wọ́ bá gbogbo ẹni tó wá ṣe pé àwọn ọ̀tá ni wọ́n lọ ń dákunjọ wọ́n اللهم رب تقبل دعاءنا اللهم تقبل دعاءنا اللهم لا سالا الا ما جاءت سالا وانت تجعل الحزن اذا شئت سالا يا ربي يسر ولا تعسر يا ربي يسر ولا تعسر واجعل امور سهلا يسيرا اجاجوي يا ربي يسر ولا تعسر يا ربي يسر ولا تعسر واجعل امورنا سهلا يسيرا الفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين الله آمين آمين سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين الحمد لله aki afawa Abdullahi fún ọ̀rọ̀ olówó iyebíye eléyìí tí wọ́n wá sọ fún wa eléyìí náà ni èyí tó kéré jù nínú nǹkan tí ẹ ó máa rí wò ní àti iléeṣẹ́ tẹlifíṣàn Worldwide Prayer Family masha Allah ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ẹ mọ̀ pé Worldwide Prayer Family oríṣiríṣi ara la máa ń dá Allahu Akbar ẹ fọkàn yín balẹ̀ nínú Ramadan gbogbo àwọn ètò àfọwọ́mọ wá fún wa fún tafsir wọ́n máa ṣe tafsir fún wa
gbogbo ẹ̀yin tí ẹ máa rí tafsir wò ní gbogbo ojoojúmọ́ inshallah ṣùgbọ́n táìmù tí tafsir torí pé àwọn tafsir pọ̀ káàkiri tí a máa ṣe ti mọ́ṣáláṣí wa náà lẹ́yìn ìgbà yẹn ti mọ́ṣáláṣí náà a máa capture yẹn náà live lágbára Ọlọ́run then a tún máa ṣe ti síbí báyìí náà lágbára Ọlọ́run inshallah oríṣiríṣi ń bọ̀ inshallah bi'idhnillah akí gbogbo wa akí gbogbo àwọn màmá wa akí gbogbo ẹ̀yin ìyá wa albarika akí ẹ̀yin ìyá olóríire alájà wa Aramide Taiwo akíyín alájà wa Shade Sulaiman akíyín alájà wa Azizat Adams akíyín alájà wa Abolore Safage akíyín alájà wa Bashirat Ọdún Yunus akíyín alájà wa Títílayọ̀ Àjọkẹ́ akíyín alájà wa Adékùnrin akíyín alájà wa Kubrat Ọládẹjọ akíyín àǹtí mi dáadáa àwọn Radwan ńkọ́ àti sísítà wọn alájà wa Serifatu Adisa akíyín alájà wa Mulikat Abike Sanni akíyín alájà wa Oyekan Nafisat Abdulrahim akíyín alájà wa Ọláìdé Tìámíyù akíyín alájà wa Semiat Olúfúnkẹ́ Tìámíyù akíyín alájà wa Shukurat Nikki Ogunṣínà alájà wa Salami Mojísọ́lá alájà wa Latifat Olúbọdún Abdulaziz alájà wa masha Allah Rukayat Ọdẹládé Allahu Akbar gbogbo ẹ̀yin màmá wa olóríire alájà wa Salami Mojísọ́lá alájà wa Yetisho Akọdri alájà wa Oyekan Nafisat Rahim alájì wa Abdulrazak Akínọ̀ṣọ́ alájà wa Shakirat Fashanya alájà wa Iyabod Ṣógúnlẹ̀ àti alájì wa Dayọ̀ Ṣógúnlẹ̀ alájì wa Abdulrazak Abdulwahab masha Allah ẹ̀gbọ́n wa nìyẹn alájì wa Ìṣọ̀lá Ìbídùn ní Dhikrullah akí ẹ̀yin náà alájà wa Kejì Salawudeen akí ẹ̀yin náà alájà wa Mariam Ọlámídé Azan alájì wa Akíntáyọ̀ Akíntúndé masha Allah alájà wa Ọmọtara Abbas alájà wa masha Allah àti gbogbo ẹ̀yin olóríire tí ẹ darapọ̀ mọ́ wa ní èní lágbára Ọlọ́run ẹ ó tún máa rí ètò yìí wò inshallah nínú Ramadan à ń ṣe preparation díẹ̀díẹ̀ gbogbo àwọn nǹkan tẹ́ máa rí nínú Ramadan yẹn Ọlọ́run dákun máṣàlá ìgbà àdúrà yín Ọlọ́run máṣàlá ìyọ́nú sí yín Ọlọ́run máṣàlá ìkẹyìn Ọlọ́run máṣàlá ìṣàánú yín Ọlọ́run máṣàlá ìdùn yín nú Ọlọ́run máṣàlá ìfìyín lọ́kànbalẹ̀ gbogbo bí tẹ́ gádé ẹ̀ ní dẹni lẹ́ńlẹ́ńbẹ̀ gbogbo bí tẹ́ gádé ẹ̀ ní dẹni lẹ́ńlẹ́ńbẹ̀ gbogbo bí tọ́lọ̀ ń gbé yín dé ẹ̀ ní dẹni ẹ̀yìn bẹ̀ gbogbo ẹni tọ́kàn rẹ̀ ò balẹ̀ Ọlọ́run bá mi ṣíjú àánú wò yín gbogbo ẹni tínú rẹ̀ ò dùn Ọlọ́run bá mi dùn wọ́n nínú gbogbo ẹni tó ń táyà rẹ̀ ń já tí ò mọ̀ bí tí ó gbọ́rọ̀ ẹ̀ gbà Ọlọ́run bá mi la ọ̀nà fún yín ọba tó la ọ̀nà fún Ànábì Musa Ọlọ́run bá mi la ọ̀nà fún yín ọba tí ò yẹ̀yẹ́ Ànábì Muhammad níwájú àwọn ọ̀tá rẹ̀ bá mi ṣàánú yín masha Allah mú kí alájà wa Habiba Ọlátẹ́jú Adétóyè akí gbogbo ẹ̀yin màmá wa Ọlọ́run dákun títí àkókò tí a tún fi pàdé kọ́lọ́run dákun mọ́ṣẹ́lẹ̀ ní àṣemọ́ fún wa alájà wa Ẹniọlá Adébáyọ̀ mú kí ẹ̀yin náà Ọlọ́run bá wa kí yín Allahumma salli ala sayyidina Muhammad wa ala ali Muhammad kama sallaita ala sayyidina Ibrahim wa barik ala Muhammad wa ala ali Muhammad kama barakta ala sayyidina Ibrahim wa ala ali sayyidina Ibrahim fil alamin innaka hamidum majid. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة والرحمن الرحيم والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المؤمن العزيز الجبار المتكبر
سبحان الله ما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم يا هو يا من الله هو إلا هو 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 سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم. Be